Muyideen rèé àlejò ńlá tá a gbà ní halkọ lónìí nù èèmọ̀ ìkánú èèmọ̀ wà lọmọkùnrin ìsìláàmù sì ní ká dá èèmọ̀ mọ̀ kódà ìsìláàmù ní ká dá ní tí ò tí ì dè mọ̀ ṣùgbọ́n tá a rírú rẹ̀ tó dé mọ̀ mọ̀ torí pọ́lọ́ ń lè padà sọ́ dé mọ̀ ká máa wí tọ́lọ́ tí eléyìí ó ti dè mọ̀ ẹ wá wo ìkan nínú àmì tọ́lọ́ ń tọ́ka sí náà rèé o ó wá dolókì ká gbogbo ayé kọ̀kẹ́wú kọ̀kàwé o ṣé àti rí kan nínú bọ́lá ò ṣe máa ṣe alámútárọ̀. ألم تر أن الله يختار من يشاء بعلمه وفضله والإمام على الناس. Ebi ló bá jẹ́ pé gómìnà ni Muyideen ní ìsìn a pè kọ́gbọ́nà mọ́ lókìkí tẹ́ bá ti sí rédíò lónìí ẹ gbọ́dọ̀ mọ́ gbọ́rọ̀ gómìnà bọ́ọ̀ bá dórí social media lónìí gbọ́rọ̀ Muyideen ní o. Alam taro. Àti dákẹ́ ń bẹ̀ tipẹ́tipẹ́ èmi ti sọ ń tí èmi rò pé bá a bá fojú òfin wò ó bó ṣe yẹ kó lọ rèé wọ́n ní mórí wá kí n fọrùn lẹ̀. Ṣùgbọ́n mo wọ́n sọ ọ̀kan fún ẹ̀yin jẹ̀mọ́ mi ẹ̀yin ìyá wa ajá tí ó pa líìlì ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ ajá tí ó ṣe kí ni ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ bàbá mi mi ò sọ nǹkankan lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí mi ò bú ẹnì kankan mi ò bá ẹnì kankan jà mi ò bá ẹnì kankan ló kọjẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ wàláì mo fọlọ́run ọba búra lágbàtọ́ ọ̀rọ̀ rẹ̀ tí ń yára ìrìn mi ò dá sí torí pé mi ò ní interest kò sí tọ́kàn mi ń bẹ̀ torí bá máa nẹ́bá wọ náà lọ kò sí láàáfí kí ni mo fẹ́ ṣe ń gbà pé ọmọ anẹ́tọ́lọ̀ ń kọ fún náà bọ́ máa nẹ́bá wọ náà lọ kò sí láàáfí tèmi ni pé àwa ọmọ àlìjẹ̀nà káwa máa wọ̀ náà. Àwa ọmọ àlìjẹ̀nà káwa máa wọ̀ náà. Àwa ọmọ àlìjẹ̀nà káwa máa wọ̀ náà. Torí ẹlẹ́nìkan ò lè sọ pé wáàsí mi mo máa discriminate. No, I don't discriminate. You will never see me challenging someone for not being a Muslim. I will never do it. Ẹ lọ wo wáàsí mi láti jọ́ tí mo ti ń bá bọ̀. Wallahi to be precise, mo ti bẹ̀rẹ̀ wáàsí láti 1995. Wallahi láwọn àyè tó ṣe é lọ pé ọ̀dàjà lọ wádìí tó ṣe wádìí. Nílùú Ìbàdàn yìí, mo fi láńtà ẹlẹ́yin sẹ́ẹ̀mọ́, ṣéèdì, mo fi ṣe wáàsí nílẹ̀ yìí kẹrin, nílé apẹ̀rin. Oríta apẹ̀rin gángan mo fi láńtà báyìí ó ní mo tún fi ń clear rẹ̀ yìí o Muyideen rèé o wàláhì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́bọ ò lè rà èéṣe wọ́n bá ní eriwo ìyà ló fẹ́ máa ṣe ń bẹ̀ lásìkò tẹ́ ń kí aleluya lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ìjẹ̀sí ọ̀sẹ̀lẹ̀ àbí òní ṣẹlẹ̀ ní tí mo sọ nìyẹn ìmọ̀ràn ni mo sì mú wá gan mi ò kìí ṣe pé mo pa láṣẹ mo ní intèmi rò pé ó lè sọ́ọ̀bù pọ́blẹ́mù yìí ni pé ẹni yìí gẹ́gẹ́ ó ní kọ́ válù léwu púpọ̀ ẹ pé inú ọgbà rẹ̀ ló wà kó sì kówó lé ẹni tó ní ilé lọ́wọ́ ní ọba ní ajígi ní mórí wá fọrùn lẹ̀ mú ní à nẹ́gẹ́tíìfù tí èsì ṣe tèmi kò ní mọ́ bí ọ̀rọ̀ ohun ti ń dàrú bọ̀ kì í wá wù mí kọ́rọ̀ èèyàn dàrú kọ́ wá jẹ́ pé àtàrà mi lọ̀rọ̀ rẹ̀ ti dàrú torí pé Ọlọ́run sá mọ̀ pé òun lòun máa gbìjà ẹni tí kò sí ibi tí ẹ ti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ débi pé yóò ti ẹ̀gbìjà rẹ̀ tí ó sì lẹ́tọ̀ọ́ sí yẹ̀yẹ́ hùn ó ní mo tún fi ń clear rẹ̀ yìí o Muyideen rèé o wàláhì tẹ́ ẹ di àsìkò ẹwọ́n máa nẹ́bí Ádámù pẹ̀lú àbòsí mi ò dá sọ́rọ̀ bọ̀bọ̀ láti lẹ́wọ́ mi ò dá sí títí nígbà ọgbà ìsìláàmù ìsìláàmù tóbi ju gbogbo wa lọ mi ò sọ nǹkan kan ju pé gbogbo ayé rí pé ọmọkùnrin yìí nílé lọ́dọ̀ ìyẹn rẹ̀ títí ń bọ̀ èmi ò gbà pé ilé rẹ̀ ní
ìgbà pé ilé rẹ̀ kọ́ ń gbà mí ò sí gbẹ́gbà àwọn ẹjọ́ ń kọ́lé ṣùgbọ́n in tó ti fojú hàn ní pé ilé rẹ̀ nípa wípé wọ́n ti kówé fún ìwé ilé wọ́n ti kó fún wọ́n wá kówé ilé fún wọ́n ní ẹ ti sáì pé òun ló ní ilé wá nílé yìí ó wá ní ibi tí ilé wà òun ò lè gbé bẹ̀ mọ́ èmi ò fẹ́ mọ̀ kí ló dé tí ò fi lè gbé bẹ̀ mọ́ mo sá mọ̀ pé bórí èèyàn bá pé tí èsì pé èèyàn ya wèrè tó bá fi lè sọ wípé òun fẹ́ kúrò níbi tẹ́yìn ti sọ pé ń rí rọrùn tó wá lè lọ rúnra rẹ̀ mọ́bì kan a jẹ́ pé kéèyàn ó yí rí ìrọ̀rùn téèyàn rò pé ń rí ń wò téèyàn lè fi irú ìrọ̀rùn náà tọrọ fáyé rẹ̀ àtàwọn ọmọ tiẹ̀ náà wàláhì tó dá mi lójú nù tí ò sì lápò sínú kí n wà ń bì kan sìn kí n wà máa gbádùn kéèyàn ó rí pé mò ń gbádùn èmi tí mo wá wà ń bẹ̀ mo ní ẹ wo ìgbé bẹ̀ mọ́ wọ́n ní à ibi tó fẹ́ máa gbé yìí a máa rún ọmọ bẹ̀ ni ó ní kọ́dà kẹ́ ẹ fi mí inú ilé tẹ̀ ń kẹ́rù sí gbogbo èyí tẹ́ ẹ bá sọ pé ibi tí mo ti ń bọ̀ tí mo ti kú òyẹ mọ̀ ń gbádùn ń bẹ̀ ó yẹ kẹ́ ẹ ronú dáadáa kẹ́ ẹ tó lè sọ o tẹ́ ẹ lè fi irú gbádùn náà tọrọ fọ́ọ̀mù àti iná ní tí mo sọ nìyẹn o mo wá ní à ní tèmi rò tó súnmọ́ ni pé ibi tí ilé ọmọkùnrin yìí wà ó lóun ò gbé bẹ̀ mọ́ ẹrù rẹ̀ sì wà ń bẹ̀ ẹ̀sìn wọn ti wá yàtọ̀ ilé yìí tẹ́ ẹ bá ní ẹ̀ta ẹ̀kọ́wó rẹ̀ fún ìmọ̀ràn tẹ́mi mú wá nù nígbà tẹ́ni náà ti sọ pé ilé nílé rẹ o èmi kọ́ mo ní o in tẹ́ bá sọ pé èèyàn lèèyàn ní in tó bá wù èèyàn lè fi ṣe tí ọba ti ṣe tó ta ko tíjọba bá fọwọ́ sí a jẹ́ pé èèyàn lè sọ pé mo fẹ́ tà àbí irú ibi tí lè ń wá wà ṣé kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ ó lè rà kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ ò lè rà fúdì méjì àkọ́kọ́ náà ẹnu kírísítẹ́nì kò débi pé bí èèyàn wọn tí bá ń wọgbó lọ báyìí tẹ́yìn yòókù rí pé igbó ni àwọn ó sì máa sọ pé igbó kọ́ ẹnu wọn ló kò débẹ̀ ẹ̀ṣẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì tí kírísítẹ́nì ò fi lè ra irú ilé bẹ́ẹ̀ ni pé ẹ̀sìn wọn ò papọ̀ wọ́n bá ṣe pé sẹ̀lẹ̀ ni lápèjúwe tí kérúbù ló ń fẹ́ rà ṣé ìjọsìn sẹ̀lẹ̀ àti kérúbù sọ papọ̀ ṣé ìjọsìn Jehovah Witness àti Seventh Day Adventist sọ papọ̀ a jẹ́ pé for these two cogent reasons kírísítẹ́nì ò lè ra lé yẹn ẹlẹ́ẹ̀kejì mùsùlùmí ò lè ra lé yẹn mùsùlùmí tó bá rà tó náà bá lóun náà fẹ́ bẹ̀rẹ̀ àsàlátù mẹ́gbọ́ àbílẹ̀ kéwú nínú ọgbà church religious conflict yóò ṣẹlẹ̀ ìjà ẹ̀sìn tẹ́ẹ̀sì lè sọ pé kíkálukú ọmọ fi ilé rẹ̀ ṣe ń tọ́ bá wù sáwùjọ ó tòrò báhùn ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́bọ ò lè rà èéṣe wọ́n bá ní eriwo ìyà ló fẹ́ mọ́ ẹsẹ́ ń bẹ̀ lásìkò tẹ́ ń kí aleluya lẹ́gbẹ̀ẹ́bẹ̀ ìjà ẹ̀sìn ọ̀sẹ̀lẹ̀ àbí òní ṣẹlẹ̀ ní tí mo sọ nìyẹn ìmọ̀ràn ni mo sì mú wá gan mi ò kéé ṣe pé mo pa láṣẹ mo ní in tèmi rò pé ó lè sọ́ọ̀bù pọ́blẹ́mù yìí ni pé ẹni yìí gangan òun ni kọ́ válù léwu púpọ̀ yẹn pé inú ọgbà rẹ̀ ló wà kó sì kówó lé ẹni tó ní ilé lọ́wọ́ ní ọba ní ajígi ní mórí wá fọrùn lẹ́mú ní à déédéé ìgbà tọ́lọ́run bá ṣe tán tí ó mú mi kú ń bẹ̀ ni ó mú mi kú ń bẹ̀ torí pé déédéé ìgbà ó ṣe tán láti mú mi wá ló mú mi wá kò wá sí èbú tó mú bú mi mò ń ṣe wá sí ní gan ẹlòmí nǹkan bẹ̀ lé ajígi ní bàbá Muyideen rèé o mo fi Ọlọ́run tó ní gbogbo nǹkan mo fi búra ìmọ̀bi tó ń gbé ó ní mo tó fi ń clear rẹ̀ yìí o Muyideen rèé o wàláhì tẹ́ẹ̀dì àsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìmọ̀bi tí ń gbé kò nídìí kí n máa fi jẹ́ ǹgbà ṣe mọ́ àbí ìmọ̀bẹ̀ kò nídìí mo ti kọjá gbogbo bá ń pẹ̀lú yọ̀ǹda Allah ẹlẹ́ẹ̀kejì mo tún fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan mo fi búra pé mo store nọ́mbà tí Muyideen ń lò láti mọ̀ pé mo tiẹ̀ wá lè pè báyìí àbí mo lè má pè wàláhì ìjẹta jímọ̀ ni òní ni 4 kí ni déètì jímọ̀ on the 2/8/2024 ni mo tó mọ nọ́mbà Muyideen tí ń lò tí wọ́n wá ń pè mí ní bàbá Muyideen nítorí pé mo mú ìmọ̀ràn tí mo rí pé in ló súnmọ́ nínú òfin tọlọ́run àti òfin ti ìlú in tó súnmọ́ jù náà nù kẹ́ni yẹn ó wò pé well òfò ẹni kìí ṣẹlòmíì kò tiẹ̀ wá já sófò tó bá ti lè kó wóhun tó lè pé gbà máa lọ ṣé bí nǹkan yẹn wà ní ọ̀dọ̀ ẹ̀ ìmọ̀ràn tí mo mú wá nù ìmọ̀ bí Muyideen gbé ẹsẹ̀ lé ní on the 2/8/2024 wàláì ni mo tó store nọ́mbà Muyideen ìmọ̀ nọ́mbà tí mo lè pè sí ẹ wá gbọ́n tí mo fi store nọ́mbà rẹ̀ ní on the 2/4/2024 yìí mo lérí nígbà tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wípé Muyideen èmi ò ní bọ́ gbogbo yín tó ń gbà náà bẹ́ẹ̀ gbọ́ àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ láti Dublin wọ́n wá ní Muyideen yẹn àwọn fẹ́ fún mi lówó kí n fún mo ní ẹ má fún mi group kọlù ní ìmọ̀ ìyàwó èèyàn tó wà ń bẹ̀ wallahi wọ́n ní Mudiru kí ló dé mo ní àwọn tẹ́mi wulẹ̀ ń tírìtì tí è ṣe pé torí ipá gbowó fún ẹni wulẹ̀ fi gba Islam àwọn èèyàn dẹ̀ máa advocacies mi ẹlẹ́hà àtọmọkéwù ni kìí ṣe pé mi kìí ṣe dáadáa sẹ́lòmí wallahi mo fọlọ́n búra lónìí olónìí pásítọ̀ ti wá gbowó lọ́nà mo fọlọ́n búra
èkú ṣe pé mo fi yẹ̀yẹ́ rẹ̀ nígbà tí ṣe pé mo dákọ̀ pásítọ̀ yẹn kò dẹ̀ ń ṣe pé mo wá sọ pé ìmáàmù náà ò lè lọ gbó lọ pásítọ̀ ẹnikẹ́ni tọ́lọ́run bá rán èèyàn sí láti ṣe dáadáa fún kéèyàn ṣe dáadáa fún ni yìí tí mo fi sọ kẹ́ ẹ lé mọ́ to what extent ni Islam fi ń gáìdì wa dé ẹnìkan ni mo gànjọ́ ni lórí ọ̀rọ̀ Muyideen náà ni o Ọlájígini tọ́gbọ̀ mo ní kọ̀parọ́ ṣùgbọ́n mo gbẹ́jẹ nìkan lọ mọ́ níta ni mo níyàwó mi èmi ò ní bá yín jà sẹ́mi pé mo wá sọ pé Muyideen ìníbọ̀ gbowó torí pé Islam rẹ tọ́ ọlọ́gbà yìí àwọn èèyàn ń fẹnu kún wípé owó ló léwádọ̀ wa ṣùgbọ́n ó yẹ kí ẹ torí rẹ̀ bá pé ó mọ̀ pé owó ò ṣe é lé lọ ìdí Islam o àwa tá a jó lórí yín kílẹ̀ ń fún wa débi pẹ́ẹ́nì kan wà lé owó wá ìdí Islam lónìí olónìí mo lọ sí wáàsí nìkan ní wọ́n bá gbé ìyá kan wá bá mi wàláhì mo fọlọ́n búra yá ń bá ní àwọn àfáà kan wọ́n gbowó lóko òun wọ́n wá gbé fóun oní kí ló ṣẹlẹ̀ tẹ́ fi gbowó lóko yín òun nìyá ọlọ́sùn òun gba ìsìláàmù owó tí wọ́n wá gbà wọ́n wá kó fóun mo ní ẹ̀wò ìmọ̀ ń pa ẹ̀ ẹ má tó kó mi sí mi ìmú ìdíní là ń jẹ́ lẹ́nu ìmọ̀ràn tí mo fún wọn lórí ìmú ìdíní yẹn ìyí tí ìsọ̀ kankan lẹ́yìn rẹ̀ ju tí mo tún sọ yìí lọ torí pé mò ń bẹ lọ́hùn kọ́lọ́hùn mọ́ ṣe ìsìláàmù tó náà gbà ìníbàlẹ́jọ́ bú fún ọlọ́mọdé oṣoorí ibú